gbogbo ọba ló ń lu fóyè yìí torí orúkọ tóyè yìí jẹ́. Chief Lukman Àrínlé tí lónìí tí àwọn ẹbí mi tó fi mí jẹ olóyè Ónísàbá of Ígbésá. Nítorí oyè yìí tí Ónísàbá èyí tí a jẹ yìí, ìtàn sọ fún mi pé wọ́n ti jẹ oyè ẹgbẹ̀yìn ó ti wọ 150 years. Oyè tá à ń jẹ lẹ́ni ni oyè Ónísàbá. Oyè Ónísàbá jẹ́ oyè pàtàkì ní ìlú Ígbésá. Oyè jẹ́ oyè pàtàkì kan tó jẹ́ ti ìgà Igbóòjà. Oyè Ónísàbá kì í ṣe oyè kékeré rárá, kì í ṣe oyè tí ó jẹ́ pé bóyá àbí wọ́n ti ń jẹ oyè yẹn kó tó di pọ́n bí àwọn tó bí àwa. Oyè yìí jẹ́ oyè pàtàkì níta ọgọ́nà ìlú Ígbésá. Àti iṣẹ́ tóyè yìí ṣe, igbó ìjà jagunjagun ní olóyè ńlá ni tí nǹkan bá ṣẹlẹ̀ nílùú táwọn rojú ẹ̀ Igbóòjà lọ ti bọ̀, nǹkan tí Ónísàbá bá lẹ̀ sá ọmọ àbá ni. Ó jẹ́ pé sẹ́ńtúrì kan ó ti lé, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ àdúgbò yìí Igbóòjà tí àwọn àgbàlagbà tán dẹ̀ ṣe ìgbìyànjú pé oyè yìí oyè ni oyè yìí ó standard. A ní agboolé ní Ilé Ifẹ̀. Gbogbo ọmọ Àwórì pápátá lílé lóko àti ilé yìí ó di KÍTì gbé o. KÍTì gbé o. Ẹyẹ ọmọ aláfíà àdìmúlà yíbo láàgbé tiwa o. Ilé Ifẹ̀ láàgbé ti ṣe wá àwa ọmọ láfi àwa ọmọ Àwórì. Odùduwà lábí àkànbí. Mo ṣe bá ọgbẹ̀, mo ṣe bá oṣù ọgbọ̀ tó bí àṣà òkú tó bí akọmọláfẹ́, mo ṣe bá Bánkọ́lé akọrin ọ̀bẹ, mo ṣe bá àgbàdéńjorí àdán, mo ṣe bá ṣẹ̀sán àtàwọn tó kù ń bẹ̀ ní Orítún ní Igbóòjà. Mo dúpẹ́ lọ́wọ́ wọn ṣe o, lágbára Ọlọ́run ìfẹ́ tá a ní tá a fi jẹ oyè yìí, ìfẹ́ náà kò ní kó láàrin wa o. Olóyè Ónísàbá wàá sàpẹ́ o, àdúrà àgbà o, ò ní ṣiṣẹ́ o, ò ní ṣìjẹ́ o, báwọn tó ṣáájú ti ń ṣe tó fi ń dá bẹ́ẹ̀ náà lọ́lọ́run máa jẹ́ kó ṣe o. Sáwọn àbá ni kábíyèsí ronú láti fún Igbóòjà ní oyè yìí, ọpẹ́ ńlá ló yẹ ká dá fún kábíyèsí. Kí gbogbo akadúpẹ́ lọ kábíyèsí pé ẹ ṣe é pọ̀. Ní ìlú Èkó ń bí a ní agboolé, ní Adó-Odò a ní agboolé tó jẹ́ pé tán pè ní Sábà. Ìdí èyí làwọn àgbàlagbà wá ronú pé oyè yìí oyè gidi gan tó wá láti ìṣẹ̀dálẹ̀ Yorùbá pé a gbọ́dọ̀ jẹ́. Lóòótọ́ wọ́n ti joyè yìí kí wọ́n tó bí bàbá tiwa tí sẹ́tù. Agboolé Igbóòjà la dẹ̀ ti ń joyè náà ní agboolé tí ìyá mi ti wá, nítorí pé ọmọ Onísàbá Ékún lèmi náà. Ajá ń Sàbá Ékún, Ékún sábà já. Ẹni máa rẹpàtẹ, ẹni máa tẹ kòkèrè náà máa wà. Oyè Ónísàbá, oyè tó wá láti Ilé Ifẹ̀ ni directly. Wọ́n ní ó fún wa lóyè ajẹ́, ọtí fún wa lóyè ajẹ́ o. Àkìísà róyè màmá jẹ́, wọ́n fún wa lóyè ajẹ́, alóyè ajẹ́, wọ́n fún wa lóyè ajẹ́ o. Àkìísà róyè màmá jẹ́, wọ́n fún wa lóyè ajẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹbí gbogbogbò Ìjà pátápátá ipò fún ọ lóyè Ilé Bánkọ́lé. Gbógun yẹn ṣe pọ̀ tó àgbàtà abóyè yẹn jẹ
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn torí pé wọ́n padà lẹ́yìn wa. ọ̀ ní dààmú lórí ọmọ ọ̀ ní dààmú lórí aya ọ̀ ní dààmú lórí ọkọ àwa ọmọ àgbà níjorí àdán ti lé toko a máa dáàbò a máa lọrẹ a máa bọ̀ọ̀rẹ́ o gbogbo mi náà gbé ti mọ̀ wá lólú sábà pé sábà bá mi lọ sábà bá mi bọ̀ àwọn ń pè wá lì sábà orúkọ náà là ní bàbá wa ò bàjẹ́ kó tó lọ kí má bàjẹ́ lọ́wọ́ tu àká wa o. mo jẹ́ ọ̀kan lára ọmọ Ìgbòjà tí olórí ẹbí tó jáde nínú ilé wa mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Moses ọgbẹ ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́run tó bá jogún ẹ̀ fún ọ kọ́ kó wa jẹ̀pẹ́. gẹ́gẹ́ bí inú ìtàn bàbá yẹn jẹ oyè yẹn fún ọdún 52 years orúkọ ẹni tó dẹ̀ jẹ́ gbẹ̀yìn ó ń jẹ́ Dàda Òwú. and nínú ọgọ́nà tí ìgà Igbóòjà wà bàbá yẹn ló kúrò ní Igbóòjà ń bí tó lọ dáko sí Ìsàbà náà fi ń pè ní Onísàbá tó jẹ. Ọlọ́run á wà pẹ̀lú wa ní ṣàbámọ̀ pé kí ní àjọyè yìí fún aláburú òde ní gbowó wá bí tó bá gbowó wá bí ó máa fẹsẹ̀ kó máa kú dànù. mo wá dúpẹ́ lọ́wọ́ Onísàbá mo dúpẹ́ lọ́wọ́ Ìyálóde gbogbo Ìlú Ígbésá eré ayọ̀ kò ní tán lè gbó wa mo tún wá dúpẹ́ lọ́wọ́ ìyá oyè Onísàbá ó lọ rí ó bọ̀ rí. mo dúpẹ́ lọ́wọ́ His Royal Majesty Ọba Súnkànmí Ìtú Onígbòkó of Orílẹ̀ Gbòkó kábíyèsí ẹ ṣé gan fún àtìlẹ́yìn yín. Onísàbá Ékún wàhálà wáyé o wàhálà wáyé o ìṣù ọmọ ajiná fún ẹ̀yẹ o ò ní tẹ́jú rẹ̀ mọ́lẹ̀ o gbogbo ibi tó bá rìn sí ọ̀nà á máa là fún ẹni tọmọtọmọ ọ̀nà á máa là fún ẹni o wà ní jọra ẹ lójú ò ní jọra ẹ lójú gbogbo bí Ìgbòjà ṣe dúró lẹ́yìn ẹ̀ yìí ò ní kábàámọ̀ ọjọ́ tó joyè yìí bàbá ti joyè yìí ti pẹ́ níbàjẹ́. à ń fi oyè Onísàbá tó jẹ́ ti àdúgbò yìí à ń fi jẹ. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹbí Ìgbòjà láparapọ̀ láti orí Bánkọ́lé débi tí wọ́n dé mo dúpẹ́ ọpẹ́ mi ò pin mo dúpẹ́ gan-an torí àwọn àgbàlagbà sọ pé yìnyín kẹ́ni lọ ṣe mí láti ọ̀dọ̀ olórí ẹbí Ìgbòjà mo dúpẹ́ títí débi tó dé Elédùmarè ò ní fi eléyìí ṣe òpin oore lágbára Elédùmarè nítorí lẹ́ni yìí ó ṣe ṣe a dẹ̀ ṣe ó dẹ̀ yọ sí olùfẹ́ Kristi. olóyè tó jẹ adé apẹ lórí ẹ̀ bàtà apẹ lẹ́sẹ̀ ó ti fọ ọmọdé jẹ àfàgbà alágbà lò torí ó jẹ́ ọmọ tó jẹ́ pé ó níwà rẹ̀lẹ̀ tó dẹ̀ ní àpọ́nlé tó lọ́yàyà tó gbé aga aráyé òní jẹ́ kó ṣiṣẹ́ o. tó bá sọ pé ìjọwọ́ nínú mi dùn jù bóyá èní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nílùú Ígbésá yìí tí a jẹ oyè Onísàbá tá a jẹ oyè Onísàbá tí Ìyálóde àkọ́kọ́ tẹ́lẹ̀ kí Onísàbá yìí tó dé inú mi wá dùn gan-an nítorí wọn bí ẹni wájú wọn gbé jù sẹ́yìn ẹni tí oyè tọ́ sí ló jẹ́ àwọn àgbàlagbà rẹ̀ sọ pé ẹni tó bá tó igi tẹ̀ ló máa ń yá. sáré níjọ́ láyé mi ti dùn ẹjọ́ náà kọ́kọ́ bí mi sáyé láyé mi dùn ẹjọ́ ìlínú mi dùn àmọ́ lèlí inú mi dùn ká ó dùn mọ́tọ̀tọ̀ ara ó dùn nítorí pé mo dúpẹ́ fún Ọlọ́run pé ọmọdé yìí ọmọ kékeré lóhùn di oyè yìí ẹ fàgbà lò. mo ṣe bá ọgbẹ mo ṣe bá oṣù ọgbọ tó bí àṣà òkú tó bí akọmọláfẹ́ mo ṣe bá Bánkọ́lé akọrin ọ̀bẹ mo ṣe bá àgbàdéjọrí àdán
mo ṣe bá ṣẹ̀sán àtàwọn tó kù ń bẹ̀ ní orítún nígbò ọjà mo dúpẹ́ lọ́wọ́ wọn ṣe o lágbára ọlọ́run ìfẹ́ tá a ní tá a fi jẹ oyè yìí ìfẹ́ náà kò ní kó láàrin wa o èmi olóyè Lukman mo fọlọ́run ṣọ́ mo fi ń tó gbé ẹbí mo fi ń dá yín lójú wípé agbára akọ́dá ayé màá ṣọmọ tó dáa fún yín nǹkan tó ń jọyàn lójú tó fi ń jọyàn lójú kò ní dé bá mi lágbára ọlọ́run bí ẹbí bá ṣe fẹ́ bí ká tọ́ a ṣe máa tọ́ ìwà burúkú ìwà ìgbéraga agbára àwọn tó nílẹ̀ yìí ọ̀nà fèsì mi lọ́kàn gbogbo bá ṣe máa tọ̀ tó máa dáa tí gbòòjà yìí ẹwìrò rẹpẹtẹ kò ṣe ń pa mímọ̀ ṣe wà ọlọ́run bá ní ọlọ́run àdó ti gbó wa olórí ẹbí olóyè Ṣàìbù Ọgbẹ̀ bàbá yẹn Ṣàìbù Ọgbẹ̀ bàbá yẹn mo dúpẹ́ lọ́wọ́ wọn bàbá ni wọ́n o mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn secretary Monsurat Dadaoro Alhaji Aka tó jẹ́ alága committee pẹ̀lú secretary wọn Jamiu Awele with all the committee members pátá gbogbo yín mo kí ẹ ṣe àmọ́ committee iṣẹ́ yóò dúró tẹ̀síwájú ọlọ́run àwọn ẹlọ́wọ́ o gbogbo ọba mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní gàí mo kí látòrí ọba His Royal Majesty ọba ABDULAZEEZ AKINDE ààrẹ pípadé 2 of Ìgbésá land mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí Ìfálóhùn àrọ́kẹ́ ọba Ìdíọ̀kẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí Onígbòkó kìnìún tójú tọ́jà bọ́lẹ̀ 1 ti ìlú Ìgbòkó gbogbo kìyìn o gbogbo lọ́tìládé lóye nínú Gbòòjà mo kìyìn o yúùtù Gbòòjà obìnrin ọkùnrin lásìkò tèmi yìí Ìgbòòjà a máa lo òkè sí ni o èkó aké bí epo ẹ̀yà aké bí ẹyẹ ọ̀rẹ́ afọ tó bá jẹ́bi kan wà tí mo ti gbà ṣẹ̀ mo bẹ̀bẹ̀ lọ́wọ́ alájọbí kọ́ dáríjì mi kọ́ wá wù ẹ̀ṣẹ̀ mi tó èèyàn mọ́ṣe tán o kọ́ dẹ̀ kọ́ mi mọ́ṣe kábíyèsí àṣàpẹ́ o. ẹyẹ ọmọ ọlọ́fíà àdìmúlà yìí mo lágbé tiwa o.